ورحمة الله وبركاته. الحمد لله مدبر الشهور والأعوام ومصرف الليالي والأيام الذي جعل الهجرة النبوية الشريفة من مكة المكرمة إلى المدينة المنورة انطلاقا أو انطلاقة جديدة لبناء دولة الإسلام وإعزازا لدين الله تعالى العظيم. نحمد ربنا سبحانه وتعالى ونشكره ونستعينه ونستهديه ونتوب إليه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده ربنا فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع من اتبع منهجه واقتفى آثاره وسلك مسلكه واستنى بسنته إلى يوم الدين. أما بعد فيا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله سبحانه فإنه وصية إلهية لكل مؤمن به وإنها عباد الله فإن التقوى وصية إلهية لكل مؤمن به وإنها خير الزاد إلى الآخرة إصداقا لقوله سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. إخوة الإيمان الكرام وبعد ذلك ومستقلة معتقد الكرام سيدنا ọba tí ń wò lọ tí mo sàn wá tí mo sàn lọ tí mo wà ọba àwọn àdúgbò fún ọba tó ṣe pé ní ìjẹ́ ara àti ṣe láti má kà sí kò ní ọba náà lo ìjẹ́ rẹ̀ ní ìfẹsẹ̀sí láàmú mọ́lẹ̀ ní tuntun pípọ̀ káfẹ́sẹ̀ sí ilẹ̀ ọlọ́run lo ìjẹ́ rẹ̀ sábàbí ẹ̀ ọlọ́run sì lo ìjẹ́ rẹ̀ ní ìzáàzà ní ìlà ìtàwọn ó fi kó iyì bẹ́ẹ̀sì torí ìjìra ní àgbẹ̀bí ṣe tán ìdúkú ìbí alásìlá àwọn ìdúkọ́ lọ́jẹ̀ náà àwọn àtúntò fún lẹ́ẹ̀kà sí bẹ́ẹ̀ sì ni dáàbà wà lọ́wọ́ nígbà sí omi àkọ́kọ́ ọwọ́ náà dáàbà sí wọ́n mọ́nà ọ̀sẹ̀ tí ó fẹsẹ̀ wọ́n ní ìlú wà lọ́wọ́ gbogbo ìmọ̀ ìwà ìgbára ní wọn àwọn ọmọ ìwà àsìkẹ́lọ́ gbogbo abúlé ìfọwọ́ sí lọ́sọ̀rọ̀ àwọn ọmọdé àìsí òkú sí ẹ̀mú ọlọ́pọ̀ gbà lọ́wọ́ ẹgbẹ́ yíò nínú ohun mẹ́yà nínú ọwọ́ lọ́tẹ̀ gbogbo ẹni ọlọ́pàá fi mọ̀nà ní mọ̀nà ọlọ́pàá yọ ọkọ̀ òjò rẹ̀ wọ́n máa yí nílé fọ́nà tẹ́jì láwọn ọmọdé lọ́sídà ẹni ọba àbíbá sọ̀rọ̀ ẹni tó lè fi mọ̀ sí lọ́sọ̀wọ́rọ̀ wọ́n jẹ́ ilé nípa ní ìlú ìlú ọ̀sọ̀wọ́ táwọn ẹ̀sìn ìlú àdáyé wọ́n lè jẹ́ nípa ní ìlú ọ̀pá òjíṣẹ́ ọba ní ilé ewé yìí tó wà náà sí wa ní ìlú ẹ̀yìn ìkí ọlọ́run yóò ọkọ̀ àlẹ́ ọ̀pá ọlọ́run yóò wá rẹ̀ ní ọ̀sán àbá gbogbo àwọn tó bá tẹ̀lé ọkùnrin ọlọ́run yóò ọkọ̀ wọn yóò kà wá ọlọ́run sí wá ní ilé mo ti ọ́ ta dédé ọlọ́run ọlọ́run kọ́ máa lọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá lọ sí náà lẹ́nu kàrà pọ̀ gbogbo àwọn tí wọ́n ń tọ́lọ̀ lẹ́nu kàrà pọ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé lẹ́nu kàrà kéèké lọ́nà
ọmọ ọlọ́pẹ́ ti lọ́jọ́ ìsìn àmàrà lẹ́yìn ìgbà ìbáàdàlá gbẹ̀ẹ́kẹ́ ọkọ̀ wá sí ẹgbọ́ ọ̀fà olùjọ́sìn fọ́rọ̀rùn àkọ́kọ́ ọ̀rọ̀ tí ọkọ̀ bá ń sọ sí ìbára ní ẹ̀sùn tí ọjọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ yóò fà ní bí ẹjá bẹ̀rẹ̀ lọ kò sí kùn wẹ̀lú sí ìtẹ́kọ̀ ọlọ́ àti ẹ̀kọ́ ẹjá bẹ̀rẹ̀ lọ ó wà wọlé ní kápẹ́lì ọwọ́ tó tó yóò bẹ̀rẹ̀ lọ ìbáàdàlá gbólóhùn ẹjá bẹ̀rẹ̀ lọ gbólóhùn kan ti gbogbo ẹnu máa ń ẹ̀sìbẹ̀rù ọlọ́run ẹ̀sìbẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run kí ni jẹ́ bẹ̀rù ọlọ́run ìbádàlá ìbẹ̀rù ọlọ́run túmọ̀ pé gbogbo tí ọba mi bá pa ọ́ láṣẹ kó o ṣe kó o sì kó o ṣe gbogbo tí ọba mi bá wà pọ̀ fún ọ pé má sùn máa o má ṣe o má dédìí ẹ̀ o kọ́ wá kí ni sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtumọ̀ tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run èyí sọ fún òfin ọlọ́run ó máa fa ọkọ̀ náà yà ẹni bá lọ bẹ̀rù ọlọ́run gbogbo tó ọba ní oṣù yóò sáré náà sí ìdílé bẹ̀rù ọlọ́run ẹni bá lọ bẹ̀rù ọlọ́run gbogbo ọba ní oṣù yóò jìnà sí pépépé ìdílé bẹ̀rù ọlọ́run gbogbo tó ọba ní wọn jẹun tó ọba ṣe tó ọ̀pọ̀ wá sí ọ̀bẹ̀ ọlọ́run gbogbo ọba ní wọn dá tó ọba débi tó ọ̀nà ọmọdé lẹ́kọ̀ọ́ ọ̀bẹ̀ ìbádàlá ìbẹ̀rù ọlọ́run àti ìdáàlù bí jẹ̀mí máa aláwọ̀ bí wà ní títí náà wà ó tẹ̀lé ní àjẹ́mí aláwọ̀ àlẹ́sọ̀ká iná ọ̀pọ̀ aláṣẹ́kásẹ́ nítorí aláṣẹ́kásẹ́ sí ilé ìbẹ̀rù ìbádàlá sẹ́yìn tó bẹ̀rù ọlọ́run kẹ́kọ̀ọ́ àgbàjẹ́ ọlọ́run kò sígbà tó lọ́wọ́ fi kọ́ ìlọ́ ilé ẹjọ́ lè ní àwọn ìtẹ́kùnlá ọkùnrin kọ́lá sẹ́yìn يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته يا أيها الناس اتقوا ربكم كتب عليكم الصيام لعلكم تتقون الصيام هو من دون تقويه تعرف من المنكر وهو أفضل الانتباه إلى المنكر وتقرأوا بالمؤمنين اتقوا الله يا الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا الله لأنهم تتقون ممكن الإمام يقوى جنوبه إنتما يوم جنوبه تقول المقبلة تقول المقبلة تقول ما جلوه لبداية تيما يوم مقاسي ونقوى يوم عباد الله تيما بيكي ọdún lẹ́sìn láìpẹ́ tó sẹ́yìn lé sọ abẹ́nìkan wà lórí ẹgbẹ́ lẹ́sìn ìfẹ́ náà fi sẹ̀rẹ̀ lórí sí tí yóò ṣùgbá àjọsẹ̀rẹ̀ náà àwọn ìlú ṣùgbá tí a kò mẹ́ tó kúrẹ̀ sí ààbọ̀ bàbá àti ẹgbẹ́ tó wáyé wá kẹfà ìyá àwọn ẹgbẹ́ òjò ibi tí wọ́n ń lọ sí bàbá ẹ̀ ẹgbẹ́ wọn lọ bí i sí bàbá ẹ̀ ẹni lọ́lọ́ ìlà Amẹ́ríkà ọ̀rọ̀ àti ẹ̀tì yóò wá lórí tí ó ti sínú tí ó wà ní ẹ̀sìn sáàbí bá ń gbọ́ ìyẹn sí kí láti ti bẹ̀rẹ̀ láti wọ́n tí wọ́n sì ẹ̀bà wọ́n sáàbí láti wọ́n sí àwọn ọ̀nà bí wọ́n sì góòlù máa ń ẹ̀ wá tó lọ́wọ́ ẹ̀ kí wá kó ìlú orílẹ̀ òní tí ó fi góòlù sí ọkọ̀ sí tí ó fi góòlù sí. nígbà tó ń pàkíyèsí sí bẹ́ẹ̀ ọlọ́run pàkíyèsí wa pé ìbálẹ̀ máa tẹ́lẹ̀ ní fúsàárì ìbálẹ̀ ló kàtó sí ìlú èmi olùwà tẹ̀sánwọ̀n ìbálẹ̀ ló kàtó yá fàyín nàìjíríà záàrí àkàkùwà ìbálẹ̀ ló tẹ̀yẹ ṣe fún sàárì àtàbí àwọn ọ̀dà ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ẹ̀yọ́ tẹ̀kú ní ìyàwó ìlàgà gbogbo ìbálẹ̀ àgbà ìwé ìwé ìtumẹ̀ ìpín tí bá bá ṣẹ̀yẹ sí ìtì bá ní ẹmẹ́sẹ̀ ní ẹmẹ́sẹ̀ owó tó yẹ sáré náà pẹ̀lú wọn ní àkáyì tí ìdí bá pé kọ́ọ̀pù náà kọ̀ sáré ọ̀pá òun kò sí ká lọ́wọ́ tí ó lè ní wọ́n bá wọn àti ìṣẹ̀lẹ̀ wọ́n ṣe sí wọn wọ́n sì gbọ́dọ̀ wọn ṣẹlẹ̀ ní kẹ́lẹ́ wọ́n yẹ kọ́ ọmọ pé ọgbọ̀dọ̀ bá ní wọ́n ṣẹ̀ ní sáré títú àdìyàmọ̀ kalẹ̀ ayé
ilé ayé fún ìdílé sẹ́nu. Sàárè ọmọ akéré ìgbà kò fẹ́ bá bẹ̀rẹ̀ wọ́n yóò máa jẹ́ ní ìgbà lẹ́tọ̀ ìwọ̀n. Ìbádàlá ìbádàlá tó kún náà kà sí sàárè àkàkíyà olùdìbò lọ. Ṣé tó kọ́ ní ṣe ṣe? Ṣé tó ní wọ́n ṣe kò ní lọ́ọ́ fi gba ọlọ́run fi wọ́n fẹsẹ̀ wọ́n jù? Ẹ̀pà ìwọ̀n olùdíbẹ̀ lọ tẹ́mà. فإن خير الزاد التقوى إقبال المطلوب من أن يكون الولود أو أن يكوني إلى تنفيذ يأخذ من الألباب لكمان الأخير كمان تطلبه للناس ويكون الروح سلاكا يمين ذاك يمسير وصلاكا عباد الله ورجع قول المتقين ورجع إليه نجوا إلى صلاة الحجاب أتواب في محرم بي ونجي محرم من ينفع اسم محرم أو أقام يلوم المسلمين دعوة الإسلام تبقى على رسول الهجاء أكاو أكتبه أو أكتبه الحميد شريعة ونتيجة الهجرة شريعة الإسلام ونتيجة الهجرة òǹkà ìjìrá ní ààrẹ ọdún ìjìrá àbí Ànábì sọ fún wa pé ọdún ìjìrá lọ́wọ́ ọdún lé àtọ̀mù àfọ̀mọ́ ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀rẹ́ ọdún ńlá méjì pé ojú mẹ́ta náà tẹ̀lé kí ló fún wa pè lọ́dún ìgbàlẹ̀ ọdún sì ní lọ́wọ́ rẹ̀ ìbájọ́ tó lè ìgbàlẹ̀ àti tábà pè lọ́wọ́ mẹ́sìn lẹ́sìn èèyàn ọ̀dọ́ lẹ̀ tí ọ̀wá lẹ́yìn káwá jẹ́ ọdún lẹ̀ bí jíra bíra bíra ìdábíyà alábàálẹ̀ ìbíyà alábàálẹ̀ ó káyé ló sì fi jíra aṣọ ọjọ́ sán àwọn akódà wà lẹ́yìn tó fẹ́ ọkọ̀ lẹ́ka káàkiri nígbà tí Islam ní ìdíwọ́ tó lè jọba tán lóòótọ́ ní ọkọ̀ láyé kọ́lẹ́sì ẹjọ́ àwọn kọ́lẹ́sì ti wá wọ́n ní Islam kọ́ bí wọ́n kọ́ bí Islam kì í kọ́ bí ẹ má lò ó sí ẹ má lò ó yẹ wọ́n lò ó kí ni ìṣẹ̀lẹ̀ ńláńlá ló sà tó tóbi táwa náà lè fi gbé ìdásílá wọlé wọ́n ní ìjìnlá pẹ̀lú ìṣe mọ́ká tó fi wá sí Màdínà wọ́n ti bá fi ní òkú ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní pé Islam kò jìlá lórí ọwọ́ sí Islam ní mọ́ká àwọn bí wọ́n sí ilé ẹ̀rọ bí àwọn láti wọ́n bí wọ́n kú rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ó kú rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ àdáni jẹ́ àdáni wọ́n fún àwọn olówó bí i ó lè máa jẹ́ àdáni tó ń tẹ́lẹ̀ òfin wa bá lọ́ba Màdínà náà wọ́n máa yọ ọ̀dà yẹ bí ti ń jó lẹ́sẹ̀ tẹ́lẹ̀ bí ń jó lẹ́sẹ̀ tẹ́lẹ̀ yẹ òun sọ̀rọ̀ sí ti Màdínà wọ́n wárí ọ̀padà ní kọ́kọ́ ọ̀run ọkọ̀ wárí ìjọba nígbà kọ́ka gbogbo ayé láì sí ọba ìsìn ọkọ̀ gbogbo ayé bẹ́ẹ̀ ìjìlá àwọn olùdílé wọ́n fi ní ọ̀dà ẹ̀jẹ̀ àbúrò ní ti ìjìlá káàkiri ọ̀pọ̀lọpọ̀ káàkiri ọ̀dọ̀ ọdún mẹ́rin lọ́dún ní wọ́n yẹ kọ́lẹ̀ nígbà wọn kò ní ti wá kó lọ́wọ́ lọ́dún sínú àwọn abẹ́sẹ̀ kọ́lẹ̀ ti gbàgbé wọn náà wọ́n tó tọ́ da ìṣòro náà tó múra káyà wọn sọ́dún tó tẹ̀lé ìṣòro náà ọdún kẹta tó ṣe ìkẹ́ tó ṣe òṣùwọ̀n sáwà lẹ́yìn sẹ́yìn kọ́kọ́ tó jíra àwọn àjọ ìjà nípa lẹ́yìn sẹ́yìn kọ́kọ́ tó jíra màá wí ìṣòro ní àwọn ìṣòro ní ọ̀ṣọ́dún lẹ́yìn ọ̀pọ̀ kàánù táwa kó pẹ̀lú ìyá kókè ìdá àkàkà lórí àkọ́tún káwò ó ti di ọgọ́rùn-ún mẹ́rin ọwọ́ ẹgbẹ̀rún káwò àkọ́gọ́rùn-ún mẹ́rin o ó tó wá ní ọgọ́jì àfọwọ́ àmúwọ́ kàlẹ́ ní ogójì ẹgbẹ́ ara wa ti tó ṣẹlẹ̀ ọ̀run ó ti ṣẹlẹ̀ káwọ́ wá sí ìbádàlá wá sí wọn láàmú nínú ìyíra ọ̀ṣọ́dún ìyíra káwọ́ wá sí ibẹ̀. What's what I'm doing? Come here, Eleha. Al-Muharram min Adli al-Ukhra. كي يقول أقوم به وانتقال الأفراد من مكان إلى آخر سعيا ورحمة. كي يقول إلى اليوم الذي يقول ọ̀yọ́kọ́lá ti ìpínlẹ̀ ọ̀sùn ọ̀rẹ́ ìyáwó àwádìí ẹ̀kọ́ sí ẹ̀rá ìpínlẹ̀ ọ̀pọ̀ sí lórí ààbò sí
dramatically nínú àmọ́ ṣẹ̀ríà tí ṣẹ̀ríà mọ̀ ní ìjìrá wọ́n ní kúrújù Rasulillah sallallahu alaihi wasallam wa ashabihi al-kiram al-muhajirin radiyallahu anhum ajma'in min Makkah al-mukarramah ila al-Madinah al-munawwarah li shiddati adha al-mushrikeen alayhim wa tanfiidhan li amri Allah subhanahu wa ta'ala. Ìgbà tí lè ní máa tí wọ́n ló kú tó bí ẹ̀sì ìgbà tọ́bà ní wáyé ọ̀dà ọ̀pẹ́yà bí ẹ̀sì lè sá kú ọ̀lọ́dọ̀ àwọn kí ní ọ́nà àti fara ní ọ̀ gbé lọ́gbọ̀n bí mo sì fẹ́ kó fi lọ ẹ̀mọ̀ ní ẹ̀. Òun àtàwọn sáré ẹ̀yẹ ti yíra òní àti tí wọ́n ní ìjọ náà láti mọ́ta lọ kí ní òun àtàwọn sáré tí wọ́n gbé ẹ̀sì sá fáwọn ẹ̀rọ àkókèrè yìí tí wọ́n lọ lọ́dọ̀ ẹ̀mọ̀ ní náà tó ẹ̀mẹ́ ní tẹ́ Ibadallah, ìyíra lọ títí tí ó gbà ọ̀sáájú tí wọ́n kúkú ní Mákà tí wọ́n lọ Mádínà tí wọ́n gbẹ́sẹ̀ lọ ní padà wọ́n sọ àwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. Ibadallah, ọlọ́run bá sọ àwọn èèyàn tó lé ní ọmọ ọgbà nìkan ọ̀rọ̀ tó bá ní fún iṣẹ́ pé èèyàn sì lè bá wọn láti máa kọ́ lọ́wọ́ ibi àwọn sábẹ́ àlẹ́ àpàdà wọ́n sọ̀rọ̀. Ibadallah, ọlọ́run náà dábàá níbi kó ní Mákà máa lọ sí ìlú Mádínà. Gbogbo ẹni bá wá nífẹ̀ẹ́ lọ́wọ́ ẹsẹ̀sì yóò máa tẹ̀lé lọ Mádínà. Gbogbo àwọn sàbẹ̀ ní ọ̀nà tí Mákà rẹ̀ wọ́n gba Mádínà lọ́dún. Àwọn ilé bàbá yìí wọ́n bẹ̀rẹ̀ sí láti yọ àgbẹ̀sẹ̀ káàkiri ọ̀wá sí wọn. Ìjìlá tó kún káwá ní sí ìsìn pé ìjìlá tó mílẹ̀ tó mú mi wá sẹ́yìn káàtì. Káwọn tó gbé ẹsẹ̀ sá kúrò ní ẹsẹ̀ kágbẹ́sẹ̀ sá kúrò ní àwọn àdó ayé tí bẹ́sẹ̀ yẹ kágbẹ́sẹ̀ sá kúrò ní àwọn ojú kágbẹ́sẹ̀ sá kúrò ní tí ọba ẹ̀sìn wáyé kásá níbi àwọn ìdòkó tí ẹ ìbínú ọlọ́wọ́ wáyé ìdòkó tó ìdòkó orí tó nílò tí àbíyá lọ́wọ́ ìdòkó tàwọn aṣẹ́wó ìdòkó bí orí kágbẹ́sẹ̀ wá kúrò ní kágbẹ́sẹ̀ kasi gbèsè wa kó níbi táàtì ní èsì káwá lọ bí táàtì ní àwọn ìjẹ́ kọ̀ Ibadallah. Ó bẹ́ bí ní ọ̀pọ̀ dákọ̀ lára ìjẹ́ ọba wà náà bí ìrìn àbá pọ̀ fún ìgbé kó bẹ́ẹ̀ lọ bí ìdíyà òbí ọgbọ̀n yìí ọgbà bí kan kọ̀ọ̀rọ̀ náà kọjá ẹ̀kọ́ wá kó bẹ́ẹ̀ Rossi torí bàtà náà wà ní Mákà wọ́n àtàwọn sàhábà tí ọ̀rọ̀ kí ni wọ́n ṣe wọ́n kó wọn lọ sí ọ̀rọ̀ ìsìnkú ṣe ní tíra fún rẹ̀ ìmá ti nǹkan bọ́ọ̀bù kan fún rẹ̀ ìmá ń rọrùn bẹ́ẹ̀ tí ń ṣe ni ọlọ́run ní nàìjíríà sọ̀rọ̀ Rasulana walladhina amanu fil hayati dunya wa yawma yaqumul ashhad àwọn ọlọ́run àmà ṣe wọn lọ́wọ́ ìyàwó wà láyé bí àwọn ọmọ wa lù sí wa. Ẹ bá nígbà tí àwọn ọmọ ẹni wà lẹ́yìn, ó pọ̀ ní Mákà wọn sí ó. Ọ̀sán ẹni. Ibadallah. Náà ẹ̀kọ́ lápò ara yẹra. Àwọn ọmọ àmì ńlá ṣẹlẹ̀ níbẹ̀. Táwọn àgbẹ̀ ní al-mu'jizat. Àwọn mu'jizat. Ó kò sí tó ní jẹ́ o. Ọlọ́run ti sí gbogbo àná fún ọ. Ó túnmọ̀ kò ní náà. Sẹ́wọ̀n pé inú ẹni ọlọ́pàá fẹ́ bèèrè tẹ̀lé bọ̀ ọmọ àmà. Gbogbo tí ìjà mú pátá òní sàlàyé. Ní ọ̀nà tó yìí ti darí wọ, àwọn òbí bí lè fi sí ká pàdé ká pa àwọn alákàrí ó yára ẹ̀nà pàdé ní àwọn lọ́wọ́ lọ́wọ́ yóò lè fi mí síláàbẹ̀ mọ̀kánà yóò lè fi láyé ọdún. Ó sì ṣe kọ́ ọmọ yẹn nínú ọmọ ẹni tí ọ̀pọ̀ náà mọ́ sí pẹ̀lú àgbẹ̀ àwọn Ibadallah. Ànábì tí ọlọ́fún ní kò sọ bẹ́ẹ̀ kò ní tọ́lọ́ sí wá ń bẹ̀rù tí ọ̀wá lè kà sí. Ẹ máa wò ọjà ìdìbò ní Mákà ẹ lọ lọ́lẹ́ ní ọdún mẹ́jà yìí bí ẹwọ́n tọ́lọ́ sí ìfọ̀tọ́lága tí ò torí ẹ̀ nípa àwọn ọ̀tọ̀ yìí. Ní ọjọ́ jáde
Sẹ́yìn tó yọ náà ó sùn lè yé jì. Àwọn kìíní ló kà sí ti. Wọ́n ní wàhálà àwọn ọmọ ọ̀pọ̀. Onímọ̀jú àdìjú ẹ̀. Ìyẹn ẹ̀ láwọn àdìjú ẹ̀ ìyẹn tí ò ní bí wàhálà ni. Torí ìrànlọ́wọ́ wa máa ń tẹ̀sán. Táwọn bá ní lábájá làkàtà lè ní kọ́pá. Àwọn máa ń lè lọ́wọ́ gbọ́dọ̀ sí wọ́n tẹ̀sán ọmọ ìyá wọn tí wọ́n pẹ̀ nìkan lórí bí àwọn ọmọ tẹ̀sán. Ọ̀nà tábà bá ní ní gbogbo mọ̀lẹ́bí kọ̀ọ̀kan ní wákà. Kọ́jà ọkùnrin kọ̀ọ̀kan jọ kó sì dúró àkọ́kọ́ dání. Gbogbo ọmọ àwọn ilé kan náà owó ọ̀gá ìdàgbò rẹ̀ kan náà. Gbogbo ètè àdébí ẹ̀yà níbi ọ̀wà gbogbo rà wọ́n máa kó lọ lé lọ lábẹ́lẹ́ nípa àkàkiri nípa lórí ẹ̀fà mọ̀lẹ́bí ìdílé ọgbọ́n káyà. Àjọ kanásì gbogbo wọn wá bẹ̀rẹ̀ lọ. Wọ́n wá bàbá kápítà ní oṣù. Wọ́n wá ní kí ó fi oṣù díẹ̀ sí. Kí àwọn wá wọlé lọ kàmá, káwọn wá bẹ̀rẹ̀ káwọn wá pa, kí ẹ̀jẹ̀ rẹ̀ wà lóko lórí kọ̀ọ̀kan. Ìbádàlá, ayé sọ̀kan ní kọ́ wọn lọ sí Mẹ́kínà. Ìbádàlá, ọba mi kò wọ́n lò. Wọ́n á sọ̀rọ̀. Wọ́n náà wá jáde, ọwọ́ bu ìwé. Wọ́n rọ sí ibi tí ń rọ sí ilé rẹ̀. Wọ́n jẹ́ adáyé bí ẹgbẹ́ yẹn. Sábẹ̀ wọ́n mi láti yẹn. Wọ́n á ṣe ìdáhùn ọ̀hún láti sọ. Èyí ó pèsè èyí ó pèsè èyí ó pèsè ọwọ́ àkọ́kọ́ fi àwọn náà lọ bẹ́ẹ̀ ọwọ́ ajá ìlọ bẹ́ẹ̀ dà wọ́n ti wá kó tó lè dá wọn wá sọ. Ìbára lọ sẹ́wọ̀n fún mú sábà ní ọwọ́ àkọ́jà lọ ọwọ́ ní ìtọ́lọ́ lè gbó sí ọwọ́ wọn kò tó abákàlẹ̀ wọlé táwọn sọ̀rọ̀ ìwọ̀n tó wọ́n fi wọlé ìwé ọkọ̀ wọn. Ọwọ́ wọlé nínú. Ọwọ́ wọn kò tún rà nínú àwọn. Ìtọ́lọ̀ ọ̀pọ̀ kèrè kọ̀ọ̀kọ̀. Nígbà táwọn ẹni nínú tọ́lọ̀ ọ̀pọ̀ lára láti dọ̀dọ̀ tó bí lórí àwọn ọ̀pọ̀ wọn lè lórí. Bí èèyàn bá kọjá lé ìtọ́ ọkùnrin lọ́wọ́ ìdílé wa bá lè tọ́ ọkùnrin ẹ̀sìn yóò sọ fún yín pé ẹni tó kọjá ní ìpẹ̀lẹ̀ ẹ̀sìn fún ọkùnrin. Kọjá kò sọ lórí. Bí mo tí wọ́n wọ́n ṣe ẹ̀sìn àwọn fámìlì láì kú sí. Wọ́n ní ìlú yóò. Tó bí lọ kọjá sí ọ̀rọ̀ wà tí wọ́n bá gbogbo ẹsẹ̀ yóò sọ fún ibú mi lọ kọjá ní wọ́n dà wọ́n ti jára ní ìdí. Yóò wá sọ pé fámìlì báyìí ló ṣe. Kọ́lá lọ́dọ̀ wọn di sẹ́yìn náà di sẹ́yìn. Wọ́n yẹ kó tí ìtajà ní ọkọ̀ bàrà wò. Tí a bá mọ̀ ti náwó sẹ́yìn lọ sọ̀rọ̀ ọ̀hún. Káyọ̀ bá sì mú tí ìyẹn nínú kọ́ọ̀bù jẹ́ báyìí sí. Ọmọ yóò wọ́n báyìí yóò sọ sí lọ́sọ̀rọ̀ kí ló dé torí wọ́n ti mú sí mú tán bí ẹnu ìgbà tí kò pèsè ìgbẹ́ bí ìjọba tó bá gbé ẹnu báyìí yóò mọ̀ sọ ẹ̀kọ́. Nígbà tá a lè jẹ́ ìpínlẹ̀ lọ́wọ́ ká tí wọ́n kọjá lọ lẹ́sẹ̀ wọn pa ẹni tí ń da ọ̀pọ̀ ayé àti dá omi lórí ẹsẹ̀ yẹn tọ́lá àwọn ìlànà wa bí a bá kọjá àwọn ẹsẹ̀ wa kọ́ fún ká wa. Bí wọ́n ti dá lórí ètò àwọn amájáde wọ́n ní ìsẹ̀rà wọ́n ní ìsì yìí. Wọ́n sẹ́yà pọ̀ láàrin ìsẹ̀rà bí àti wọ́n wá kọ́kọ́ ẹsẹ̀ èèyàn ní tí wọ́n ń sábà sí. Ìbádàlá, ànábì wọ̀ ọ̀rọ̀ àmì bá ó sí tọ́ba mi ní ìṣẹ̀rù mú. Ọlọ́run lo ẹ̀fọn lọ́wọ́ nígbà mi. Gẹ́gẹ́ bó ti fọwọ́ ẹ̀ ó ti fi ẹ̀fọn bá náà mú sójà. Ọlọ́run lo omi lọ́wọ́ nígbà mi. Ó ti bá wọn lọ lọ àyà. Ìtọ́lọ́ ń lọ lọ sí wọn kan náà. Àgbà àkàbù ti ní. Aláàbàbà ọlọ́run lọ mú. Àdébí wọlé tó ọkọ̀ ní àkàbà aláàbàbà ọlọ́run sílẹ̀. Ó sì kà ó sílẹ̀ náà. Wọ́n ní kọ̀ ọ̀rọ̀ ibi lára àkàbùkà ó sì ní oṣù bẹ́ẹ̀. Ẹsẹ̀ yìí látọ̀ débi. Àwọn kápá ọlọ́wọ́ àbí kò ṣeé ṣe. Torí bá àtàkùn yìí tà ó láàrin wákàtí síra wọn. Kó wọ́n àtàkùn tó lé débi kan. Oṣù àkọ́kọ́ ní àlejò ní oṣù láì. Èyí àlejò àwọn ọmọdé lọ́dún àmàmà. Ọ̀dọ́dọ̀ lápapọ̀ tààlà ẹni bàríyà ìlà tó sáájú wà láàmú fẹ́rù mi. Wọ́n ń tẹ́ ara lọ́dún àmàmà. Wọ́n lè ní àwọn òkú àdàbà wà. Ọ̀dọ́dọ̀ lápapọ̀ tààlà àdàbà pọ̀ àwọn alákàkọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Ẹ̀dá kò lè mọ̀.
wọ́n ẹsẹ̀ tọ̀ wá wọ́n ti tọ́wọ́ ọba tí wọ́n á gba ọ̀rẹ́ ọ̀rẹ́ wọn. Ìjà ẹni mú sí àwọ̀ ìbáraẹ̀lá sẹ́yìn kọ́ni nígbà tá a bí ẹni lọ tọ́kọ̀ lòdù tó lọ àwọn àmì náà fi bá lè lò ní wọ́n kọjá lọ́wọ́ àwọn àyà ọkọ̀ tó yí bá fi lè bọ́ òsásùn yóò pa òsàlẹ̀ ọ̀dà àwọn òfin ọ̀dọ́ rà fún mi tó ń já fún ọgọ́rùn kan àwọn gbé kalẹ̀ fẹ́ni tó bá lè dáhùn báwọn dáhùn padà wọ́n ká lókù àdíláyé ó sàpadà sí mẹ́ta ó sòkú ẹni bá ní ọ̀dọ́ rà fún mi tó ní jọ́dá olówó láyé ó wá kó ọgọ́rùn rà fún mi sẹ́kọ̀ọ́ ló wáyé fúnra ọmọ mẹ́rìndì lórí ọgọ́rùn kan ọgọ́rùn ó sì gbọ́dá ìlú gbìdé ọba bí ẹsẹ̀ rẹ̀ ọba ẹsẹ̀ ẹsẹ̀ àmẹ́bí sọ́lọ́ ó sì bí ẹsẹ̀ sáré dáadáa ó sì yọ sí nígbà níbi wà nígbà ọ̀rọ̀ sílẹ̀ àmẹ́bí ní yàrá àmọ́bìnrin ayé ilẹ̀ bá gbé mi ilẹ̀ gbé òṣèlú àkàkẹ́sẹ̀ Rakan ya Rasulullah, enggak. Bohong bibir. Yaudah ini sih. Anda bini apalagi mulai zaman mulai setan ya. Ini pada dia Muhammad bin Abdul Majeed. Ini saya orang ni ibu itu orang. Bosok kuasa ibu. Ó tún ní bàbá mi lè dìjà sí ní AbdulMajeed ilẹ̀ bá mi ilẹ̀ tó tán ìbádàlá ó tún bẹ̀rẹ̀ láti fi rẹ̀ sọ fún mi lè yọ̀dá lórí wọ́n sọ fún ẹ̀rọ ní gbèrè bàbá ó jẹ́ kọ̀ọ̀fẹ́ mi tí mo wà ní ìwà lọ́dún ó ní wá parí wọn àkókò ọ̀bẹ̀ta àbáyé ìwé wọlé nígbà ó lè kẹta ó kọ̀ palẹ̀ mọ́ ọwọ́ ayọ̀ sọ́dẹ̀ nílẹ̀ Àbẹ̀bí ya tó gba yìí gbẹ́gbẹ́ ẹ̀dá. Yẹ wá gbé ibi débi tán. Níbo wá sọ fún gbàgbé ibi tí wọ́n kí. Kí a tó wá wá àlẹ́ ìlú ọ̀gá àwọn ọmọ sáká. Sẹ́yìn tó tọ̀rọ̀ lọ lága. Ní àti àwọn àlẹ́ ìlú ìjà ìfowó. Gbogbo agbára yìí náà ń bẹ́ẹ̀ tó sì ní ìyàn ní. Èèmọ̀ ló yẹ kó fi bọ́ọ̀lù ọ̀dà tó ní káàdó. Tí wọ́n ló gbogbo láyé ìwé ní. Ani mọ̀ ya lọ. Ọba débi àbàkọ́ ń pe àbànẹ́ ní àbàkọ́ mú àbẹ̀. Ibi ti pa, òun ti gbé. Ọba pé àpọ̀ ọmọ tó wà ní ọdẹ amúlé nìyí. Ní dákun, ẹ̀bù wà fún wa kánu, ẹ̀mù wà. Ìyẹn ní kò sí ewúrẹ́ tó ṣe fún wa, wọ́n ti tán ní wọ́n ti lọ. Ìlànà kékeré yìí, àkàdé òjò, ọ̀rẹ́ kò lè jáde orí kí yìí lọ́wọ́. Àdébí ní sọ ìyọ̀lẹ́ tá a bá wọ́n rẹ̀. Ó ní kò lóye, àdébí ní wọ́n fi ó kú ní ìyọ̀lẹ́ ní àwọn oúnjẹ ẹ̀kú ká. Àdébí ní kí sọ́ọ́. Àdébí wọn fọwọ́ ra bí ẹ̀fọ́ yẹn láti ọ̀yọ́ wọ́n tún ẹ̀rọ ní jáde. Àdébí wọn fọwọ́ ra ìkékeré mú. Mo kí ní ọ̀nà ìgbà wọn kò mọ̀ ìgbà kìíní wọ́n kọ́ ọ̀rọ̀ wọn tí wọ́n bá kára lọ́kàn ní ọgbẹ́ ìgbìmọ̀ ìwọ̀n náà mú wọn ìgbà ọ̀rẹ́ wọn pọ̀ ya ewúrẹ́ tí ó kéré jẹ́ ẹsẹ̀ bí tí ó lọ yẹn kí ti wọ́ra lọ́rọ̀ ní ẹsẹ̀ wọn mo sì fún kí sí wọn tó ń kú ilé ìgbà yìí alẹ́bìnrin sí bá wà tí tẹ̀lé ìwọ̀n náà mú Ọlọ́run wà nígbà tó ń rìn tó fi padà sí ibi tó ti mọ̀ òyìn wá ká padà. Ẹ̀wọ̀n mùjísà yìí jẹ́ wọn. Mùjísà yìí bẹ́ lára rẹ̀ fa, wọ́n sì ń dárí mọ̀ ní ìgbà sí. Ìmọ̀ tí wọ́n
àti orí ìpàsí ní ìjánu. Orí ìjánu ní ìjánu. Ìjánu. Ó kó mẹ́ kọjá lọ. Ọwọ́ ní fún ti parí rẹ̀. Gbọ́ra pàdé náà kú. Wọ́n lè ti pàdé rẹ̀ pọ̀lú ibi náà tó pàdé rẹ̀ wá. Nígbà tó tó dé kò bá yẹ ọmọ tí ó mọ̀ máa bá lè sọ́lé. Nígbà tó wà ọ̀pọ̀ rẹ̀ dé, ó ní lára bí náà ni yóò máa rọ́jú lọ́pọ̀ wá. Ọlọ́pùnrin kan kọjá mílò ọmọ nílá lágbà pọ̀. Ọkọ àti ìyàwó mọ̀ máa bá lè àti àpapá ní bóòrò ní ọlọ́pùnrin yẹn rí báyìí, ó rí báyìí, ó rí báyìí. Ọkùnrin kan máa ń tẹ̀lé, ọkùnrin tí ń tẹ̀lé ọjọ́ eré ìwò jìnà síra ọdún àwọn lọ. Ṣùgbọ́n yín fún ní ọmọ tó wò yóò bẹ̀rẹ̀ tí kò gàrí lóẹ̀. Ó ní láàrín àwọn sọ ìwò wáyé. Ó sì ti pé pé táwọn kò ṣe wákàtí. Wà ìdẹ̀ owó ṣúgbọ́n lórí sí ẹ̀lẹ́. Iṣẹ́ tí wọ́n ti wà. Àbúkọ́ wà lọ́wọ́ ìfẹ́ ní ìpàdé ní ọ̀gá sáà. Ìjẹ́ bá wọn kájà sí tí wọ́n ọ̀gá. Àwọn àbíkí wá sí ní Bádàlá. Àwọn òkúta ọ̀sẹ̀lẹ̀ ló jẹ́ ààrẹ. Kí ni wọ́n fẹ́ ká tọ́lẹ̀ kan? Kò sí ilé yẹn ti lè tó kọ́rọ̀ wọn gbà tó tí ò ní láti mú tó. Ewu mo jẹ́ àtàlẹ́ ìṣe yìí sí. Síbẹ̀ bẹ́ẹ̀ náà, ọ̀rá tó wọ́n ká sí ní ọba tí ó ṣe ìjẹ́ àpò mẹ́rin. Bí wọ́n ṣe ìjẹ́ àpò àdáwọ̀ ọmọ bẹ́ẹ̀ ọmọ asáyé bí lọ. Ládàwọ̀ ní ẹ̀dá pàpà ló bí sí nígbà tí ti kó máa kàí sí gbogbo wọn náà gbogbo wàhálà wọn kú síbẹ̀. Ọwọ́ bẹ̀rẹ̀ ayé mi tuntun nígbó ní Màdínà ìjà lẹ́yìn lọ́wọ́ ní ìṣẹ́lẹ̀ ní. Bí wọ́n á bá ti pọ̀ ní ìlọ́gbọ́n mẹ́rin. Ọgbọ́n mi ló ti sẹ̀mí ọ̀rọ̀ tó sáyé ọ̀rọ̀ tó yẹ ọ̀rọ̀ tó sì gbogbo ẹ̀rọ tó sì kọ́ ọ̀rọ̀. Ọ̀dá inú bí mo jísà kó sọ̀rọ̀ sí Bádàlá. Kí n tó sọ àwọn ẹ̀kọ́ mi tó ṣẹlẹ̀ lórí ìjà ìfẹ́ sọ̀rọ̀ nípa àfẹ́ ìpá nínú wé. Anẹ́bọ̀ oníṣẹ́ wọ́n máa kọ́ yá sí ẹ̀rọ tó wé tó káàkiri ìpínlẹ̀ àjẹ́ra ìrọ̀lẹ́ àfẹ́ra. Oníbi tí ó wọ́n mẹ́sìn ju wọ́n àwọn lọ. Anẹ́bọ̀ ẹ̀mà tó tó yẹ kó ní láyé ní ààrùn. Gbogbo ìjẹba pẹ̀lú ayé mú mi, ìmánì yóò lè pé حتى أكون أحب إليه من ماله من ولده وماله ووالده والناس أجمعين. أنا من إيماني من أحب إليكم من ماله. أني فهمي جدوكي أواني فهمي جواني أواني فهمي جواني لو ẹwà níbẹ̀ ìlú àwọn ìlú ìlú ẹwà níbẹ̀ ìgbogbo tí ní ẹ̀rọ mọ́dá nígbà ní ilẹ̀ ní ìgbogbo ẹwà fún wọn nífẹ́ àrẹ ní títí ṣùgbọ́n wọn nífẹ́ ara ní àrẹ́bì lọ ìmọ̀ ní ìlú ó nífẹ́ àrẹ́bì ju ẹ̀mí àwọn olókùnfẹ́ ẹjẹ́ máa kà á ní ìjọba àrẹ́bì fẹ́ lọ ìjírá kí wọ́n láwọn kèbèrè ṣe nílé náà wọ́n yọ ìyà wọn lọ́pàá kẹta ẹ̀kọ́ ilé tàbí ní ṣùgbọ́n láti ṣe anábíwá ní ọmọ ọwá pé àdúgbà ní bọ́sùn ìbẹ́ẹ̀tì ni àwọn tó fẹ́ wọ́n ní ìjọba lọ́rọ̀ yẹ wọ́n bá ìdílé kí ni ìdílé àdísì bọ́sù lọ́lọ́ sí kíni lọ́rọ̀ yẹ sùn sílẹ̀ ìtú ẹ̀ tí ó bá pa náà tó sí kíni sọ̀rọ̀ sẹ́ wọ́n nífẹ̀ẹ́ àtẹ́lẹ̀ ju tí wọ́n yẹ Imam yang melakukan kosong dari kamu, kami orang itu. Jangan orang ini tidak. Kau balik dari kita nanti boleh dari awal. Alif dari dia bukan. Imam ni, orang Imam ni hijrah. Ibadah. Kita orang itu sedang di hijrah. Nígbà tó lọ́wọ́ fún ẹ́sítà ní ìgbé máa wá lọ ìjírá. Nígbà tí tó lọ́wọ́ bákàlà bákàlẹ̀ wà. Ó lọ́wọ́ ní gbogbo kan. Bí ó ti pẹ́ bí ọ̀rẹ́ mi, ọlọ́mà ní kí máa lọ sí ọ̀tílẹ̀ ìgbẹ̀rẹ̀.
ìjọ ìdílé ní àsọ̀wọ́ta yá Rasulullah àjọ máa lọ ní owó lé owó yìí tó ní òkun lójúmọ́. Àwọn àbúrò tó lè òkun lójúmọ́. Ìyàwó tó wà lè òkun lójúmọ́. Àwọn ọmọ lè òkun lójúmọ́. Ìjọ òkun lójúmọ́ ní dá àtẹ́lẹ̀ òkun lójúmọ́ ní ọ̀dọ́ dáwọ́ owó yìí fi ìyàwó fi ọkọ̀ fi èdè lọ́jọ́ wá lọ́dún. Ó wọ́n lè ṣe lẹ́yìn. Láyọ̀ dáwọ́ náà ọgbẹ́ wà lápẹ́ ọmọ ọmọ àwọn ìjọ owó lè kọjá ìyàwó lè kọjá wọ́n lè tó tẹ̀lé àmì ìlú olùkàsọ́wọ́ta yá Rasulullah yìí lọ tẹ̀lé olólẹ̀ kan náà kò sí ọ. Ìgbàgbé ni fún àwọn tàtà nígbà wọn fẹ́ wọ gáàbù tí wọ́n fòkè tí wọ́n wọ̀. Bàbá fẹ́ ìwọ́n lọ́kọ̀ wọlé lè kan akéèké wà bẹ́ẹ̀ ọ̀sán. Ó sì ní kó wọn kọ́ wọlé tí ọba sáà náà ní kọ́ sí èyí. Ó wọlé sí ẹgbẹ́ bá náà nìyí. Báyìí ní tọ́tọ́ wá ní wàhálà dé àbíbí láwọn ọmọ àkọsílẹ̀ ìlú. Ó lè ní ètí ìdìbò lọ sábàdà. Ó lò tí jẹ ọmọ. Ó sì lè rí ẹ̀bá bí wọn tó jẹ owó ẹjọ́ ìlú fẹ́ kọ́rọ̀ ní. Gbogbo kátàkàtà náà sọ ẹjọ́ ìlú. Àwọn ilé ìfẹ́ ni wọ́n dì láti ní bàbá káyọ̀ ọ̀fẹ́ ní kí a dì lọ. Ó yọ̀ lọ bẹ́ẹ̀ ní tẹ́lá láti lọ. Ìfẹ́ nù. Ìbádàlá nígbà tí àwọn sàábé ń gbọ́ pé Ànábì kò ní Mákà kí ni wọ́n ṣẹlẹ̀ náà wọ́n kú ẹ̀ṣẹ́ ní ṣọ́ẹ́bùrù ní èso ọmọ Mákà ṣọ́ẹ́bùrù ní èso ọmọ Mákà òyìnbó ní ìwọ̀n sí bísínẹ́sì ní Mákà ọwọ́ lọ́dún gbára Mákà ọwọ́ àti ṣe yá ṣọ́ẹ́bùrù ní òsì kankan ìbínà lọ àwọn pẹ̀lú ṣọ́ẹ́bùrù ní onírin دخلت مكة سألوك فستخرج من هذه سألوك كما دخلت. Njọba ọwọ́ mọ́ta ìkòkò sí bí ayé lọ wọlé. Tọ́ọ̀bà jáde náà gbogbo dúkìá ọgbọ́dọ̀ máa lọ ọgbọ́dọ̀ tó kẹ́kẹ́ jáde. Ó lọ bá wọn kó lọ bá wọn. Ọgbọ́n yóò wọ́n ṣé wọ́n lè ṣe ní gbogbo dúkìá rẹ̀ wọ́n parí lórí Mosque Islam. Àwọn ọmọ omi kan ní àwọn ọmọ ní káfà ní yẹ́ ilé ìgbìmọ̀ lèkè lóòsì. Bí i ṣe ọkùnrin tí wọ́n máa kọjá ilẹ̀ lóòsì. Àbúsálá ó lọ́nà lọ ìjìlá. Mọ̀lẹ́bí ìyàwó níyàwó ọ̀rọ̀ lọ. Wọ́n ní bí wọ́n bá lọ ìyàwó ní lọ́tẹ̀ ìlọ́bá wọn. Ọkọ̀ lọ́nà ìyàwó ìgbà òsìgbàdùn mọ́ káwọn ọmọ wà dé ìyàwó ọkùnrin tó tọ́. Tó wọ́n rẹ̀ tẹ̀lá ní wà dé náà, àbíkọ́ náà máa lọ. Ó Mùsàlámà jáde gbogbo ẹ̀dẹ́. Àwọn mọ̀lẹ́bí Àbúsálámà ní wá. Àbúsálámà ara wa ní. Tó bá jẹ́ sí wọ́n lọ láàrin wọ́n lọ sí ti Muhammad. Ọmọ rẹ̀ tó kí lọ́wọ́ yìí tù wá lójú. Àwọn àbúrò wà lọ́wọ́ rẹ̀ lè yọ́ wà ní àárín wa láti wọ́n sí ní ẹgbọ́n ní. Òun lọ, bí wọ́n wà lọ́wọ́ bàbá àgbọ̀mọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Mùsàlámà lè fi wọn ti wọ́n láàgbọ̀mọ́ rẹ̀. Mùsàlámà dájú lásùpá ní sálọ̀ lọ́dún. Àwọn mọ̀lẹ́bí fúnra kó sílẹ̀ kò ti jáde wọ́n ní ẹni lé. Àwọn mọ̀lẹ́bí ọkọ̀ wọ́n pàdé Mùsàlámà náà. Wọ́n ní tọmọ wá, ọwọ́ lọ́mọ, bàbá rẹ̀ sálọ̀ ní. Ó lè dìbò fún ìbí rẹ̀ tó bí ìbádàlá nítorí ìfẹ́ inú ọba náà ní lọ́sí jẹ́ lọ́sẹ̀sì wọ́n bẹ̀rẹ̀ sí fọwọ́ mọ́ra ló àwọ̀ sí wọ́n tó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wá lóògùn nílò nífẹ̀ẹ́ rẹ̀ ìdá kò sọ́kọ́ ra ẹwà wọn ní ìjẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ kìí ọdún tí wọ́n fẹ́ ilé ọkùnrin jọ lápá wọ́n jó lọ gbogbo wọ́n ti jọ láwọn sẹ́sì ní ti ẹ̀wọ̀n ṣáà wọ́n ní kọ́nà mú iṣẹ́ ilé bàbá wọn ní ilé ó sì náà ilé ṣe wọ́n sọ lọ́dọ̀ láti ṣe wọ́n iṣẹ́ ìjẹ́ ìjọba àwọn ilé iṣẹ́ tó ṣe ìbádẹ́lá wọ́n dé Màdínà nùfà wọ́n dé Màdínà ẹwọ ìfẹ́ káàkiri ní dúpẹ́ wà lẹ́bí bá wọlé ilé mi ní kọ́kísì ràkúnmí àlẹ́bí wọ Màdínà ìkà àti Màdínà báyìí káàkiri wọn kọ́ dára sọ̀rọ̀
النبي ندعوها فرقني له فإنها باقية ọlọ́run ní bá ṣe bí tún náà ọ̀rọ̀ ní ikú gbára sílẹ̀ àwọn ìwé àsọ̀rí kan ànábì tó kí ló fẹ́ rí sí ànábì sọ̀kalẹ̀ àwọn ìwé àsọ̀rí ọkọ̀ ànábì sí sáré tún sáré sí gbàdánù àjò sí gbàtílẹ̀ sùn tó máa tún máa wíwá fẹ́ sùn wọn ní súnmọ́ ara wọn lọ́pàá sí ìwọ̀n wọ́n ní sáwọn máa súnmọ́ ara wọn ìṣẹ́ olóòpàá sáré tí wà yóò máa kọjú ọkà wọn bá wọn súnmọ́ ara wọn á ọgbọ̀rọ̀ rẹ̀ ikú bọ́bá di pé wọ́n wọlé ibi tí a bá wọlé tí a bá dúró sí ni wọ́n dúró sí wọ́n ní á wọ́n máa wá sálẹ̀ àwọn ọgbọ̀rọ̀ rẹ̀ káwọn máa tẹ̀ ẹ́ lẹ́gbẹ̀rẹ̀ ní àjà wọ́n là níbi wọ́n sálẹ̀ àwọn ọgbọ̀rọ̀ rẹ̀ ní bí bá ìta níbi wọ́n sálẹ̀ wọn ò lè rí jẹ́kìlì lókè máa wọn ò lè súnmọ́ ara wọn máa tí a bá fẹ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n sọ̀rọ̀ sí ọ̀nà àwọn ọmọ ọmọ fẹ́ sálẹ̀ òjíṣẹ́ ọlọ́run wà sáyẹ̀ wà lọ́wọ́ pariwo gba àwọn òbí sọ̀rọ̀ ní ìjọ ní àṣàlá ìjọba láàrin faramọ́ kọ wà sáyẹ̀ káwọn gbà ní ọwọ́ àkósókè ẹni kan ọgbọ́dọ̀ wà lókè rẹ̀ ọ̀dọ́ wà lókè rẹ̀ fẹ́ràn bá bára lẹ́bí ní kẹ́lú music ní ọjọ́ ìfòfò yóò ní láyé àlẹ́bí pàdé ìgbà wà ní yìí pàá ẹ̀dá kò sọ ìjọba pẹ̀lú àwọn àṣọ yìí sọ ìjọba àwọn àwọn pín ìwò pẹ̀lú àwọn àṣọ yìí tí ẹ lọ ìbádàlá ìfẹ́ ìjọba ìbádà àwọn ẹgbẹ́ kan sáré rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ àlẹ́bí jẹ́ ní wọn lọ ìtàní ìdúkẹ́ àwọn lọ ìjọba káyọ̀ ìtàwọn káàbọ̀ lẹ́tẹ̀ẹ́ ìfẹ́ ìwà kòrò lọ́tẹ̀ẹ́ tọ̀ sáré ọgbọ́ sáré náà fẹ́ olóò ọlọ́run ní àhá sẹ́kù mọ́kàrí ọkùnrin ní ẹgbọ́dọ̀ lóbi tí wọ́n tẹ́ máa súnmọ́ tẹ́lẹ̀ sí sí náà èmi ní ìyàwó méjì pọ̀pọ̀ kan ìwọ wá fẹ́ eléyìí omi ilé mi wọ́n dá sí méjì wọ́n kọ́ kàkiri eléyìí omi ilé méjì wọ́n kọ́ wọ́n gbélé kàkiri wọn kan ìyàwó méjì mo ní wọn kọ́ ìwọ fẹ́ wọ́n dáwọ́ wò sí méjì kí wọ́n wò mí méjì wọ́n ló ní kẹ́mi ó ti sẹ́wọ́n ní sí wọ́n sọ ibẹ̀ ni wọ́n tó gbà gba wọn fún ṣùgbọ́n tọ̀rọ àwọn ìmọ̀ oníbàárà ọlọ́rùlá bí mà nígbà wà nígbà ọlọ́wọ́ pàtàkì sówó ẹ̀sẹ̀ tí a rẹ̀ ti owó ìbí lúlẹ̀ ní alákọ̀ ibi bí ó lọ́jà kí ni lẹ́nu lọ sí wọ́n fún ọgbà tí èkó lọ́jà ó yọ̀dọ̀ owó yọ̀dọ̀ bí wọ́n lọ́jà lọ sí wọ́n padà wá di ẹ̀tọ́ lọ́wọ́ tó gbogbo àdínà tí wọ́n lè yọ̀ǹda orúkà máa ń kọ́ dáríkà sí méjì fún oṣù mẹ́wàá yá rẹ̀ ẹ̀kọ́ àtọ̀lẹ̀ ní èlò ẹ̀kọ́ àmì ọdún lẹ́nu tọ́bá ní ká máa sọ̀rọ̀ wọn ìyá ká kówó jáde ọ̀rún ọgbọ̀rún ìdájọ́ ọkọ̀ sí ọdún ó yí padà padà lọ àwọn afẹ́ òdúdó lásọ yìí wọ́n kọ̀ bí ilẹ̀ tó yọ wọn yá wọn wọ́n dá sí méjì tó yọ wọn yá wọn wọ́n dá dúkìá ò sí méjì tó yọ wọn yá wọn tí wọ́n ní wọ́n yóò lẹ́ wọn yá wọn ẹni ó ní lẹ́ta ilẹ̀ ọ̀kan fún méjì tó fún wọn yẹ ẹja padà sí di abásọ̀rọ̀ ìjà ẹ̀kọ́ ká kọ mẹ́rin ìdílé ká wá sí ilẹ̀ ní ajílá adìrúyá ìtẹ́ ẹ̀kọ́ tí ọ̀pá tẹ́ ẹ̀kọ́ sí wọn ẹ̀lọ́tọ̀ tó kú yìí ìyẹ́tọ̀ tó yé yìí bá dàbà ẹ̀kọ́ pọ̀ nínú ìjẹ́ púpọ̀ wọ́n jẹ́ àfà ẹgbọ́n mi dáadáa kò tún máa pẹ́pọ̀ láfẹ́ ìlú yóò kọ́ bá sì kọ́ ní bá tẹ́lẹ̀ lórí gbọ́ yóò ní asáfẹ́ pẹ̀lú ọlọ́wọ́ ó yà kí ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́run gẹ́ ní dáa ní gbogbo ayé àlẹ́bí ó tún ní bá nígbà tí wọ́n lọ nínú kò dé mọ́tí tẹ̀lé níjọ́ tí kó máa kọ̀kọ́ dá lókè tí ó pè àbúwá ìlú àbúwá ìyá rẹ̀ kú sí ní wọ́n lọ sí sàrí ìyá rẹ̀ ọjà rẹ̀ ìdè sí ìtìlẹ̀ díẹ̀ sí Mẹ́dínà níjọ́ tí ọlọ́ Mẹ́dínà tí ọ mọ̀ náà ọlọ́ lè gbẹni tó mọ̀ náà ní àbẹ́lẹ̀ ẹ̀kú rẹ̀ rí àbẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ rí níjọ́ rẹ̀ bẹ̀rẹ̀ rí ní ìgbẹ́ mùsùlùmí àmẹ́bí wá ní sẹ́ wọ́n mọ̀ náà mọ̀ ọ̀rọ̀ mọ̀ nìkọ́ àti ọ̀sẹ̀ ìsìlámù èrò ọgbà tó ti bá bí ẹ̀rọ ìgbà yòó àmẹ́bí káwọ́ tọ̀rọ̀ bá owó rẹ̀ àti ìrìn òwò
sẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́jọ́ káyọ̀ má sọ fẹ́ nìkan èrò lọ́gbà kò ní sọ fún yóò tún lè báyìí nígbà pé ní sọ fún yóò àkọ́kọ́ yóò ní òbí yọ pé tọ́ ọ̀fà àpàdé ó sì kí ni ọkọ̀ ọba ní kékeré tó máa ó jò sí kí ni ó jọ ọkọ̀ ó ní pé ọgbẹ́ sọ̀rọ̀ bí ìyá láti rí tí mú ànábí ọmọ náà mà nínú ọgbẹ́ ọmọ náà ọ̀sánwó náà ó tún sanwó mẹ́lẹ́ ní ọgbọ́n lórí màá gbogbo ẹ̀ náà kọ́ máa fi kọ́ káàdà lọ́rùn ó sì tó ànábí rí sánmà lọ́rin sánmà wọ́n bá bá sánmà ìgbó ojú ọ̀nà ní ọ̀gá sánmà ọkọ̀ wẹ́lẹ́ ọ̀nà ní ẹnìkan ọ̀gá sí ọmọ ẹ̀kọ́ lọ́rùn ọkọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ sánmà kakọ̀ yóò lẹ́tẹ̀ sánmà ìjọ wọ́n á ìlọ́lọ́ lọ́wọ́ àti àpò ìjẹ́tẹ̀ ọtí ẹ̀kọ́ lára ìjìláàrù ìyẹn bá wọn ti ṣe yìí wọ́n lọ́wọ́ ti bọ̀rọ̀ mẹ́tẹ̀ ẹ̀rẹ́ ìdíkò wọn ṣe é ẹwà tí wọ́n á lábẹ́ ti ṣe é ó gbèsè ṣẹlẹ̀ àti sí ọ̀pọ̀ lọ́tọ̀ náà ó sì ti ẹ̀ náà bẹ́ẹ̀ ọ̀gbọ̀n nígbà yẹn máa ń lọ tó búlọ́ọ̀kù lọ́nà tó lọ ìyá ló ní ẹyẹ sáà máa ń kọ́ yẹ àwọn máa ń yọ òní láàyè wọ́n sọ pé yàrá báyìí lábẹ́ yọ báyìí láàbù yàrá yọ fẹ́ ní yóò ṣe ní اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصرنا على عبادك الموحدين امين يا رب العالمين. الحمد لله جل جلاله واشهد ان لا اله الا الله عظم سلطانه واشهد ان محمدا عبده ورسوله ربنا صل وسلم وبارك عليه على آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أدوك فلان جماعة ike Ọlọ́run ọlọ́njọba nabi wa Muhammad ó tó bá mi ẹlẹ́ẹ̀kejì tí ò ní gùnmọ́ gbogbo jama ìbẹ̀rù Ọlọ́run mùsùlùmí wá sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu mùsùlùmí sọ̀rọ̀ tó dá lẹ́nu wa qulu qawlan sadida yuslih lakum a'malakum ibadallah níbẹ̀rẹ̀ khutuba mo sọ pé ní Muharram di mẹ́fà níjẹ̀jọ́ mo dẹ̀ sọ pé mo sọ láti ń bẹ fún oṣù Muharram dẹ̀ ní tí a wà ń bẹ yìí gbẹ̀ntọ́lọ̀ bá fún lálàáfíà dáadáa ó yẹ kẹ́ gbà wẹ́ ń bẹ dáadáa tọ́lá Nábì wa Muhammad sọ̀rọ̀ lérí pé àwẹ̀ tọ́lọ́lá jù lẹ́yìn Ramadan òun làwẹ̀ tá a bá gbà nù oṣù tá ń pè ní Muharram ibadallah náà àwẹ̀ tá a máa gbà ń bẹ àwẹ̀ ọjọ́ kẹwàá rẹ̀ tá ń pè ní Ashura òun làwẹ̀ tó ní ládàá jù nínú oṣù Muharram tí ẹ bá dé nínú Sahih al-Bukhari ẹ bọ̀rọ̀ yìí ń bẹ tí ẹ bá dé nínú Muslim náà ẹ bá ń bẹ látọ̀dọ̀ afáwọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní qadima an-nabiyyu sallallahu alayhi wa sallam al-madinata ọlá nabi di Madina fara al-yahuda tasumu yawma Ashura ó rí àwọn yahudi tí ń gbààwẹ̀ ọjọ́ kẹwàá Muharram فقال ما هذا النبي نكيل ندوي قالوا وصفي هذا يوم صالح إجوري لجو يفوا هذا يوم إجو يفوا نجى الله بني إسرائيل من عدوهم إجو يلولو الله ما إسرائيل لو أتاوا فصامه موسى واقبا وجوني أوانا وانبا láti fi tẹ̀lé Musa shukran lillahi subhanahu wa ta'ala àwọn fi dúpẹ́ fọ́lọ́run esi wala nabi wí fún anabi ní fa ana ahaqqu bi Musa minkum fasamahu wa amara bi siyami anabi la wa súnmọ́ Musa jẹ̀yìn lọ tọ́lọ́run bá la Musa lọ́wọ́ fìrí ọ̀nà njọ́nà àwa súnmọ́ Musa ju ẹ̀yin lọ gbogbo ẹni tí ò tí jẹun jọ́nà anabi ní kó gbààwẹ̀ inú riwaya kan anabi náà gbà ní jọ́nà tí ẹ bá wà lọ wo ọ̀rọ̀ tí Muawiya ọmọ Abu Sufyan gbà wá kọ́lọ́mbà ayọ́nu sí ọlá nàbí sọ pé inna hadha yawmu Ashura onílọ́jọ́ Ashura wa lam yaktubu alaykum siyamahu
Ọlọ́run ó pa láṣẹ kẹ́ gba àwẹ̀ náà wa ana sa'imun èmi wá ń gbà o faman sha'a samahu ẹni bá wù nínú ẹ̀yin sàábé mi gbà wa man sha'a falyuftir ẹni bá fẹ́ nù yín kó sí ẹnu ìtumọ̀ ẹni kì í sọ̀rọ̀ yẹn anabi lọ́gbà báwa náà bá wá ṣe súnà kíláàsì àgbà nù ni anabi gbà wà ní òsì gbà kọ́dà anabi yóò yé wa pé tọ́ba lọ́dún tí ń bọ̀ nù rìwáyà mi ẹgbà kan ṣáájú ẹ̀ àbí kẹ́ ẹgbà kan lẹ́yìn ẹ̀ kẹ́ ẹ fi yàtọ̀ síta wọn Yahudi ibadallah tẹ́ bá gba àwọn ẹjọ́ kẹwàá yẹn ńgbà tá anabi ní ká gbà kan ṣáájú àbí ká gbà kan lẹ́yìn ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé ẹ gbà níjọ́ kẹsàn-án ẹ wà gbàjọ́ kẹwàá mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ gbàjọ́ kẹwàá kẹ́ gbọ́jọ́ kọ̀ọ̀kànlá mọ́ lọ́dọ̀ àfa àwọn Sheik Islam Ibn Taymiyyah rahimahullah òun ní ká lè ṣe ìtìyà ti fẹ́ sìn ká lè kó lákòóyàwó nítorí oṣù ọ̀run náà ti ṣe ségesège ń gbà mí ó kú dáa ká kúkú gba mẹ́sàn-án ká gba mẹ́wàá ká wá gbàjọ́ ẹlẹ́kọ̀ọ́ká ibadallah bẹ́ẹ̀ yẹn bá lè gba ẹ̀san wo lọ́wọ́ ń bẹ̀ tá a bá sẹ̀rẹ̀ ojú òkòrò yọ lẹ́sàn tí ó gbà yukaffiru as-sanata al-madiyah bẹ́ẹ̀ yẹn bá gbá àwẹ̀ ẹjọ́ tá a wí gbogbo ẹ̀ṣẹ̀ ọdún kan wọ́n bá parẹ́ kí wọ́n bọ̀ pẹ̀sẹ̀ ọdún kan rí orí bọ́ọ̀bọ́ ibadallah ká máa pààyàn ká máa fẹ̀mí ṣòfò ká máa fi dúkìá ṣòfò inú tí ṣẹ̀ríà gbógun tì ní èyí tí sì ń ṣẹlẹ̀ ní Jẹ̀núbà Afrika South Africa iṣẹ́ burúkú pátápátá gbà ní tí ẹni tá a pè mùsùlùmí ò gbọdọ̀ lọ́wọ́ sí torí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni al-asabiyyatul qawmiyya ìsọpẹ́ran tiwa rẹ̀ àwa la nílùú àwa nígbà àwa láwó foundation gbogbo wàhálà nánu níjọ́ tí àwọn kan sọ fún Salman al-Farisi pé ìsọmọlẹ̀ yìí Annabi ní fẹ́ kọmọlẹ̀ jahiliya kèfèrí sẹ́kù lára yín kíyàn máa sọ pé ní kí n sọmọ bì kan ìtumọ̀ ẹ̀ ní pé aró òkú ni ta ni wọ́n rí bí ẹ̀mọ́ bì kan ta ni bàbá rẹ̀ ń lù kan kálukú ń káàkiri ẹ̀ ní fídíò ọmọ bí ó wà gbogbo ẹni tó lọ́n lọ mọ́lẹ̀ ṣé bàbá rẹ̀ ń wù ń bẹ̀ ni ṣé bọ́ kánjú débẹ̀ sí àwọn ẹgbẹ́ rẹ̀ ló fi sọ̀rọ̀ ẹ̀dọ́ mọ́lẹ̀ ń bẹ̀ ọ kánjú débẹ̀ sí nígbà tí wọ́n pa àwọn ará kan rẹ̀ ń bẹ̀ tán òun tó wá débẹ̀ lẹ́yìn àwọn kan tí wọ́n parẹ́ gbogbo lẹ̀ pátá àwọn kan ti lọ tó lò káwọn ọmọ South Africa àbí kílẹ̀ ń pè wọ́n kẹ́ máa sọ pé àwọn làwọn nílùú ìmọ̀ afẹ́mi ṣòfò ìmọ̀ fi dúkìá ṣòfò nítorí burú jáì ni inú tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ rárá ní ká máa pààyàn ká máa fẹ̀jẹ̀ ṣòfò gbogbo èyí tí àwọn ọmọ yàwá ńlẹ̀ yìí náà ń ṣe intiqaman tí wọ́n fi ń gbẹ̀san law sabaru wọ́n bá ṣe sùúrù wọ́n bá sì fọ̀rọ̀ lé àwọn ulul amri lọ́wọ́ àwọn aláṣẹ lọ́wọ́ nígbà tí ìlú wà tó láláṣẹ tó láwọn tí ń pàṣẹ fẹ̀ tí ń ṣòfin bẹ̀ tí wọ́n sì lajúlẹ̀ tí wọ́n ń rí tí wọ́n lẹ etílẹ̀ tí ń gbọ́ròyìn wọ́n ní máa wòran kí wọ́n máa pa wọ́n lọ́mọ kí wọ́n dẹ̀ máa sàn ọmọ wọn léṣe yìí máa wá foró ráró láì lọ́wọ́ òfin nínú ṣẹ̀rí ọ̀faramọ́ o láàfin máa sọ pé bẹ́ẹ̀ yẹn bá dáràn èèyàn ò lè gba ọ̀rọ̀ ń lọ́rẹ̀ àfi kíjọba bá ṣe kíni kọ́ bá gbà ìwà máa dá ọ̀rọ̀ gbà ẹ̀ṣẹ̀ nínú ṣẹ̀ríà gbogbo àwọn tí ń tara tí ń sun ilé káàkiri lẹ̀ yìí náà wọn bá ṣe sùúrù ara lọ ta wọn iṣẹ́ tí wọ́n ṣe wọn ò kúnná lábẹ́ ṣẹ̀ríà peter wọn tọ̀hún ò ti kúnná tí wọ́n ń ṣe asabiyyatul qawmiyya ìsọpá wa la nílùú ọmọ ìlú ni wá igbá àwo kìí sàkọ́kọ́ wọn tí wọ́n ṣerú ẹnu kìí ṣe kejì léyìí táwọn ojú tiwa ń tòye léyìí ń tó kẹta lójú tiwa náà ṣe bú pátápátá ni wọ́n ń ṣe ṣe bí tàn nábì lásán ṣe bóun náà kó Mákà ọ lọ síbo kára Mádínà máa dókòjọ fún sí ẹjẹ èèyàn rinu síbi ìgbà tí wọ́n gbẹ́rẹ́ jùlọ láfi pé wọ́n lè yàn rí dìsín ní wọ́n fi ń jẹ́ àlàsọ́rù dìsín ní wọ́n fi ń jọ́ màlì jẹ́nà dìsín sáwọn tọ̀hún náà fẹ́ jẹ́ èèyàn rẹ ni wọ́n fẹ́ jọ́ màlì jẹ́nà ni wọ́n fẹ́ jẹ́ èèyàn rẹ ni torí tí wọ́n ń jẹ́ ilé èèyàn bú èèyàn ní máa fìtínà àjòjì kọ́ mọ̀ jẹ́ èèyàn bú kọ̀dẹ̀ sẹ́nìkan tó níbi kan ọ̀kanjú débẹ̀ náà ni innal arda yarithuha ibadiya as-salihun ilé àwọn ẹni rí lónìí tí ń sin lọ́n bẹ́ẹ̀ pẹ̀lú bá wà ń bí kan tí yẹ bá sin lọ́n òun kò nílẹ̀ abẹ́lẹ́ wọn bá alikẹ́ ọlá gbogbo wàhálà náà ọlọ́mbà bomi sí ọlọ́mbà bomi sí allahumma la tada lana fi maqamina hadha dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajatan min hawajna wal akhirah
إلا قضيتها ويسرتها يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. اللهم إنا نسألك بأن نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله. أقيموا الصلاة عباد الله.